káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ gbogbo ọmọ kóòtù òjìrì níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni o, Ọlájùmọ̀kẹ́ Àṣà, ọmọ Ọ̀yọ́ Aláàfin, òjò pàṣẹ kẹrẹmọdé, ọmọ Àtìbà. Lórí Tiwa Làṣà la wà yìí, ẹ kúkú mọ̀ mí pé bí mo ṣe máa ń yọ ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo tún dé sí yín lọ́rùn. Ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò, aráalé, ojúlùmọ̀, ẹ jẹ́ á parapọ̀ ká jọ ṣètò Tiwa Làṣà, àṣà ilẹ̀ Yorùbá, àṣà adúláwọ̀ kò ní parun àṣẹ. Lórí ètò lónìí, àkọlé tá a fẹ́ jọ sọ̀rọ̀ nípa rẹ̀ ni ìbáwí. Ìbáwí, torí Yorùbá bọ̀ wọ́n ní ilé láti ń kẹ́ṣọ̀ọ́ ròde, ilé láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ wa sí? Ẹ mọ̀ pé ọmọ ẹni ní ọ̀la ẹni. Báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ? Ẹ káàbọ̀ sórí ètò. Báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ wa sí? Yorùbá, Ìgbò ni ọ́ ni, Haúsá ni ọ́ ni. Báwo lẹ ṣe ń tọ́jú àwọn ọmọ wa sí? Mo rí nǹkan lórí afẹ́fẹ́ lánàá, ó wá jẹ́ kàyéfì fún mi. Mo rí ọmọ ọdún 15 fún àǹfààní ẹni tí ò bá gbọ́ ìjìnlẹ̀ Yorùbá dáadáa, ọmọ 15 years old. Wọ́n lọ sí ilé ìtura, ilé ìgbafẹ́ tí àwọn eléyìnbó ń pè ní hotel. Wọ́n láwọn fẹ́ lọ́ọ̀jì síbẹ̀. Kí ni wọ́n fẹ́ ṣe níbẹ̀? Kí ni wọ́n mọ̀ tí wọ́n ń ṣe níbẹ̀? Lóòótọ́ kò jẹ́ tuntun ò, torí ayé ti yí padà, ó ti dòdì àdá. Òdì àdá náà sì ti wá dọ̀bẹ tán. Níbo là ń lọ nílẹ̀ adúláwọ̀? Ọmọ ọdún 15 wọ́n ń lọ sílé ìtura láti gba yàrá. Nígbà tá a ti rí ọmọ ọdún 13, 12 tó ń lóyún, tó ń bímọ. Báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ wa sí? Ẹ̀yin òbí, alágbàtọ́, báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní ilé láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Tó bá yá ọ́ ní olórí kan ò ṣe dáadáa. Ǹjẹ́ báwo? Ẹ mọ̀ pé wọ́n ní gbogbo àwọn olórí wa yìí ṣe bí lẹ́ẹ̀kan wọn ti bí wọn. Ìwà wo náà fi kọ́ wọn? Ṣé bí ká yí odò, ká ní àǹdọ́gbọ́n? Ṣé ẹ rò yí pé ìwà, ẹ rò pé ọ̀rọ̀ tá a bá sọ làwọn ọmọ wa náà ń gbọ́ ni, àbí ìṣe wa gangan? Òun parọ́, ó sọ fọ́mọ rẹ pé kò gbọdọ̀ parọ́. Wo, ìwọ ni mo yín mú sí, torí n tó bá wí kọ́ lọmọ ó ṣe o. N tó ń bá ń ṣe gangan lọmọ fẹ́ kọ́. Òun ṣàgbèrè, ò fẹ́ kọ́mọ rẹ̀ ó ṣàgbèrè. Ẹ wo, ẹ̀yin gbá ilẹ̀ yín gbàdó sí o. Òun jalè, òun fẹ́wọ́, ó sì fẹ́ kọ́mọ rẹ̀ ó ní ìwà bàjẹ́ kankan. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ tanra yín ni o. Toró dọjọ́ alẹ́, kọ́lọ́bù rẹ̀ là tó mọ̀ wípé ẹrù lòun gbé dání. Kó ọmọ Yorùbá, kí là ń ṣe láti rí wípé ìṣe wa, àṣà wa ó jẹ wá lógún? Torí mo mọ̀ wípé ọmọ tá a bá fi àṣà àti ìṣe kọ́ yóò lẹ́kọ̀ọ́, yóò lójútì. Àwọn ọmọbìnrin, mi rò pé àwọn ọmọ ngan, àwọn ọmọbìnrin mi rò pé wọ́n ti pé ọmọ ọdún 15, dà páwọn ọkùnrin náà pọ̀ ọmọ ọdún 15. Bóyá àwọn ọmọbìnrin lè ju ọmọ ọdún 13 sí ọmọ ọdún 12 lọ. Níbo là ń lọ nílẹ̀ Yorùbá? Níbo là ń lọ ọmọ adúláwọ̀? Níbo là ń lọ ọmọ kóòtù òjìrì? Níbi tí àṣà àti ìṣe mo sọ̀rọ̀ kan lórí ètò tó kọjá, mo ní Yorùbá pẹ̀lú àbòsí. Ẹnìkan ní ọ̀rọ̀ náà kìnìkan Yorùbá, nǹkan tí ò yẹ ká gbé lárugẹ la máa ń gbé lárugẹ. Nǹkan tí ò yẹ ká pọ́nlé la máa ń pọ́nlé. Tá a bá rọ́ lórin tó ń kọ̀kọ̀kúkọ, ìyẹn òun ni ó tètè gbòòrò. Ẹ lè rí ẹni tó ń kọrin ọgbọ́n káyé ó tètè gbọ́, káyé ó tètè gbé lárugẹ. Ṣùgbọ́n ẹni tó bá ń sọ̀sọkúsọ, tó ń hùwàkuwà, òun ló tètè máa ń rọ́nà lọ nílẹ̀ Yorùbá. Kí wá lẹ̀ ń fẹ́? Kí lẹ̀ ń sọ?
ẹ sọ wípé kán máa ṣèṣekúṣe lọ ni, ẹ sọ pé kán máa hùwàkuwà lọ, ẹ sọ pé aṣọ ọ̀wọ̀kuwọ̀ ni kán máa wọ̀ lọ ni, ẹ sọ pé nǹkan tí ò tọ́ tí ò yẹ òun ni ká máa ṣe láwùjọ torí pé òun lẹ̀ ń gbé lárugẹ ni. Ó ká mi lára, ó ń dùn mí, ó máa ń pa mí lẹ́kún kó jẹ́ pé nǹkan tí ò tọ́ ká máa gbé lárugẹ là ń gbé lárugẹ nílẹ̀ Yorùbá. Ó jẹ́ nǹkan tí ò bójúmu rárá. Ẹ bá mi dá sétò, ẹ̀yin tẹ́ wà lórí ètò, ẹ dá sí, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ wa. Ìbáwí, báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá, ojú wo là ń mú tó wọn. Ǹjẹ́ àti ẹ̀ ń wo ìwà tó ń wù níta, ǹjẹ́ à ń wò ó wò? Iṣẹ́ wo gangan làwa gan ń ṣe? Ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ látara wa? Ìwọ tí wàá ti fọmọ rẹ lẹ̀, bóyá àìmọye ọmọ tó mọ̀ wípé ìyá àwọn ó ní ẹlẹ́sẹ̀ kúkú kan lẹ́gbẹ̀ẹ́ ògiri, ìwà wo ló ń kọ́ ọmọ náà tó sì mọ̀ pé ìyá àwọn ó wà lọ́dọ̀ bàbá àwọn o, ṣùgbọ́n ìyá àwọn ó tún lẹ́lẹ́sẹ̀ kúkú kan lẹ́gbẹ̀ẹ́ ògiri o. Ẹni tó ọ̀rọ̀ mi mo mọ̀ pé yóò yí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá. Ẹ̀kọ́ wo lẹ ń kọ́ru ọmọ bẹ́ẹ̀? Àbí ìwọ tó ní kọ́mọ ó mọ̀ parọ́ tó sì ń parọ́, torí tẹ́ni ń bá ti dé sọ fún wọn pé mo lọ sí kinní kan, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ó ti ń sọ fọ́mọ yẹn ni wípé irọ́ dáa pé kó máa pa. Ọmọ ọdún 15 ó ń lọ sílé ìtura pé àwọn fẹ́ gba yàrá, ọkùnrin 3, obìnrin 2. Ẹjọ́ báwọn ni wọ́n ṣe fẹ́ pínra wọn. Ìyún ò gan-an ní tí wọ́n ń yà mí lẹ́nu lọ́tọ̀. Níbo là ń lọ? Níbo là ń lọ gangan? Ẹ̀yin òbí alágbàtọ́, kí là ń ṣe gangan láti jẹ́ ká mọ̀, láti jẹ́ kí káwọn ọmọ ní ẹ̀kọ́ tó péye láwùjọ? Irú ìwà wo gangan là ń wù lójú àwọn ọmọ wa? Báwo la ṣe ń bá àwọn ọmọ wa wí sí? Irú ẹ̀kọ́ wo là ń ká àwọn ọmọ? Mo ń sọ, mo ní ìṣe àti àṣà Yorùbá ti sọnù, ó ti sọnù tipẹ́. Ìrèfé nìkan là ń rí. Àwọn tó tún wá ń gbé ìrèfé òun lárugẹ gan, ẹnu wa ò kọ́rọ̀ tó, nítorí pé kò sí èèyàn tó ń gbé wa lárugẹ débi pé ó yá o, ẹni yìí ẹ máa bá mi share ẹni tó bá ń wò, ẹni yìí ó ń sọ̀rọ̀ nípa ìgbàṣà lárugẹ Yorùbá, ó yẹ jẹ́ ká gbé lárugẹ káwọn èèyàn ó lè tètè gbọ́, kí wọ́n lè tètè kán lè máa kọ́ ìṣe. Ṣùgbọ́n tẹ́ bá ti rí ẹni tó pé ìṣekúṣe ló ń ṣe, ẹ tètè rí àwọn èèyàn láti gbé lárugẹ nílẹ̀ Yorùbá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ náà ẹ dẹ̀ mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń rí náà ni wọ́n ń ṣe. Kò ń ṣe ní pé àwọn olùṣọ́ àgùntàn kan á ní ọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ ẹ gbọ́ o, ẹ mọ́ wò wà mí. Kò sì lọ bẹ́ẹ̀, kò lọ bẹ́ẹ̀. Ìwà rẹ̀ là á wò. Tí bàbá bá ń ṣe bálabàla nínú ilé, kó má rò pé ọmọ òun yóò yàrá o. Tí ìyá náà bá ń ṣe rádaràda, kó má rò pé ọmọ òun yóò níwà àtìtọ́ àtiwà tó yẹ o. Ẹ jẹ́ ká tún èrò ara wa pa. Ẹ jẹ́ á tún ìwà ara wa ṣe o. Ọmọ Yorùbá, gbogbo ọmọ adúláwọ̀, gbogbo ọmọ Nàìjíríà, ìwọ ó jẹ́ Ìgbò ni ó jẹ́ Haúsá ni, ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ o. Ẹ jẹ́ kó ní ìbáwí tó tọ́ àti ìbáwí tó yẹ o. Ẹ jẹ́ ká kọ́ wọn lọ́nà tó yẹ, lọ́nà tó tọ́ o. Ọmọ Yorùbá, ẹ jẹ́ kọ́ àwọn ọmọ wa o. Torí eléyìí ó tún jẹ́ nǹkan tó kà mí láyà. Mo tún wo nǹkan lórí afẹ́fẹ́. Àwọn ọmọ náà ò lè tí ju bóyá ọdún 8 àtọdún 7 lọ. Tẹ́ bá rí bí wọ́n ṣe ń jó, èyí ọkùnrin dúró báyìí, obìnrin dúró, ṣe ní fìdí rìn nídìí. Kí ni wọ́n ń kọ́? Níbo ni wọ́n ti 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 ń kọ́? Ọlọ́run á fún, ṣé mọ̀ pé wọ́n ní pé Elédùmarè ni mo ń bá yàn tọ̀ mọ́.
lóòótọ́ ni ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà sa ipá ẹ jẹ́ àṣà agbára kọ́lọ́run Elédùmarè kó wá ràn wá lọ́wọ́ torí wọ́n ní ọmọ tó bá ṣípá báyìí òun nìyá rẹ̀ ó gbé ẹ jẹ́ á ran àwọn ọmọ yìí lọ́wọ́ nípa títọ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ọ̀nà tó tọ́ ẹ jẹ́ á gbé ẹsẹ̀ wọn sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ Elédùmarè ó ràn wá lọ́wọ́ o Elédùmarè ó ràn wá lọ́wọ́ o Elédùmarè ó ràn wá lọ́wọ́ ẹ jẹ́ á tọ́ àwọn ọmọ yìí o kọ́lọ́run Elédùmarè kó fún wa ṣe kó fún wa tọ́ ẹ jẹ́ á tọ́ àwọn ọmọ ẹ jẹ́ á táwọn ọmọ ẹ jẹ́ kó ní ìbáwí tó tọ́ àti ìbáwí tó péye o mo bẹ̀bẹ̀ ní o mo bẹ̀bẹ̀ ní o mo bẹ̀bẹ̀ ní o gbogbo ọmọ kóòtù òjìrè ẹjọ́ ẹ jẹ́ á tèrò ara wa pa gbogbo nǹkan tá a bá ń wò kò ń ṣe gbogbo nǹkan náà lọ́mọdé ó máa wò ẹ jẹ́ ìwà tá a bá ń wù ìwọ obìnrin nínú ilé ìwà àtọkọ rẹ ní gbólóhùn aṣọ ó ti sáré lọ dúró sẹ́nu ọ̀nà ò ní jáde ò ní ṣe kinní dákun ẹ̀kọ́ wo ló ń kọ́mọ rẹ ẹ̀kọ́ wo ló ń kọ́mọ rẹ ìwọ àtọkọ rẹ ní gbólóhùn aṣọ pẹ́rẹ́ ó ti mú aṣọ rẹ ó ti gbọ́n ya pọ̀ ẹ̀ ó bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé ìwọ ọkùnrin náà wọ́n ní kinní kan ìyálélé kan àlè méjìlá rojúráyè tó àwọn ọmọ owó tó yẹ kẹ́ ẹ fi fúnyàwó nínú ilé kíyàwó lè nítẹríba fún yín bí ìwé mímọ́ ṣe sọ ni pé ẹ̀yin ọkọ ẹ nífẹ̀ẹ́ àwọn òkè tó o bá wá nífẹ̀ẹ́ tó o nífẹ̀ẹ́ aya rẹ bó ti tó àti bó ṣe yẹ ṣé ò ní mọ bí ó ṣe jẹun ò ní mọ bí ó ṣe wọ̀sán ẹ̀yin ọkọ ẹ nífẹ̀ẹ́ aya yín ẹ̀yin ìyàwó ẹ tẹríba nígbà tọ́kọ bá ń ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ tó ń pèsè fún jíjẹ tó ń pèsè fún mímu tó mọ̀ pé ẹni yìí ó nílò nǹkan báyìí tó ń ṣe obìnrin náà kì í ṣe kò ń ṣe obìnrin yìí ṣe dìgbòlugi o tóbìnrin bá ń rí ìtọ́jú tó tọ́ àti tó péye wọn ò ní kọ́ kó tó tẹríba o wọn ò ní kọ́ ọ mọ̀ pé ẹni yìí ó ti sa ipá àti agbára rẹ̀ kémi náà wá fún un ní nǹkan tó yẹ kí n fún un ẹ mọ̀ pé wọ́n ní àjọ ń gbéra wa nígbọ̀wọ́ ni ṣùgbọ́n ẹ ti lọ àsìkò tó yẹ kẹ́ wà ńlé kẹjọ mójútó àwọn ọmọ ẹ sí ńlé ẹ mọ báwọn ọmọ ṣe ń gbègbè ayé ẹ wá lẹ fẹ́ jẹun ọmọ irú wọn ní òtí ẹ wá nọsẹ ní wọn sẹ lágbájá ọ̀ọ́ni fowó ránṣẹ́ sí mi lágbájá ọ̀ọ́ni ṣe wọn ò mọ báwọn ọmọ yẹn ṣe dàgbà o wọn ò mọ bí wọ́n ṣe àwọn ọmọ míì gan nǹkan tí wọ́n là kọjá lórí pé àwọn fẹ́ torí pé wọn ò rí ìtọ́jú tó péye kò ń ṣe kékeré nǹkan wo báwo lẹ ṣe fẹ́ káwọn ọmọ yín ó yà lọ́jọ́ ọ̀la ọwọ́ wa ló wà o bíbélì tí ó ní pé bí ọ̀fà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ làwọn ọmọdé rí o ẹ jọ̀ọ́ ẹ já tọ́jú àwọn ọmọ wa ọlọ́run á ràn wá lọ́wọ́ elédùmarè ó ràn wá lọ́wọ́ elédùmarè ó fún wa ṣe o ẹ já tọ́jú àwọn ọmọ wa o ẹ jẹ́ kó ní ìbáwí tó tọ́ àti ìbáwí tó péye o pàápàá jùlọ ọkọ àti ìyàwó torí wọn ilé báyìí ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ inú ilé ni o inú ilé ni o inú ilé ni o kán tó déta kán tó tiẹ̀ lè kọ́ ìṣe kan níta nígbà mi tọmọ bá hùwà tẹ́ ẹ bá mọ̀ yìí pé kò ń ṣe ọwọ́ yín ló ti wà ló ti rí i fúnra ẹ ní ẹ̀tọ́ ìgboyà gan lẹ fi bí léèrè pé ta ló kọ́ ọ níwà tó ń wù ìtorí o sáà bá lọ́wọ́ mi á dẹ̀ lè tètè yíwà rẹ̀ padà nítorí pé kò bá nílé bọ ìwà tó bá ń lé kèé tètè lè gbà lọ́wọ́ ọmọ o ẹja aṣọ ṣe o obìnrin ni ọkùnrin ni ẹja aṣọ ṣe o ẹ jẹ́ káwọn ọmọ wa ó ní ìbáwí tó tọ́ àti tó péye o elédùmarè ó ràn wá lọ́wọ́ o lórí ètò Tiwa Làṣà láwàá ẹ̀yin ọkùnrin àtobìnrin tẹ́ ṣẹ̀ṣẹ̀ bá wa pàdé lórí ètò Tiwa Làṣà Ọlájùmọ̀kẹ́ Àṣà òun lorúkọ mi iléeṣẹ́ Tiwa Làṣà tá a ti ń gbé aṣọ ilẹ̀ Yorùbá lárugẹ Kampala ní òfì ní oríṣiríṣi gèlè adìẹ tie and dye lóríṣiríṣi la ní níléeṣẹ́ Tiwa Làṣà stitches ẹ kàn sí wa a ó jẹ́ pé yín tẹ́ bá fẹ́ fọ́lò wa náà lórí Facebook Tiwa Làṣà stitches wà lórí Facebook tẹ́ pé orí Instagram náà ni a wà lórí Instagram Tiwa Làṣà stitches a wà lórí Instagram ẹ kàn sí wa a ó jẹ́ yín adẹ ń ránṣọ ní títà
gbogbo ẹ̀ ló wà. Elédùmarè ó ràn gbogbo wa lọ́wọ́ o. Àṣẹ. Ẹ ṣé gan ni o.